àwọn àfáà àwọn wa mọlẹ́bù ara wọn àmọ́ wọn ní sọ fún àwọn èèyàn pé àfáà ni mí o lẹ́yìn àfáà yóò tó kù nǹkan o ibi tí wàhálà wà nù yóò wá máa sọ fún àwọn ẹgbẹ́ kò sí kàkà mi mọ́ lẹ́yìn màbúrí alàlẹ́ pátì láàmà alàlà òbí lè rábì. kò sí nǹkan kan mi mọ́ lẹ́yìn màbúrí alàlẹ́ pátì. Nítorí kù lẹ́yìn ẹ̀fà wọ́n sọ fáwọn èèyàn ìtàbù sí ti wá ìtàbù sí ti ìtú gbogbo ẹ̀ ti dàrú nù. Nígbà tí àwọn láyé jọ̀hún lẹ́lẹ̀ la kéwú àwọn afáwa àwa oníláwàní gbogbo alo oníláwàní gbogbo mùsùlùmí oníláwàní gbogbo ẹni tó wá sí fún àwọn oníláwàní ó kù díẹ̀ ó gọ̀ ìgbàgbọ́ yìí àwa oníláwàní láàrin oṣù mẹ́ta alẹ́kẹ́tìrà mẹ́jọ bẹ́ẹ̀ ni ayé ẹ̀kọ́ àmọ́ kọ́là ó sọ yakulu ó sọ náà ni kílà ó sọ náà ni káwọ́lù ó sọ náà ni garaba ó nà yàdìrìbù ó nà náà ni màdìrìbù ó nà náà ni àwọn gbà tí kéwú dé náà fi gbé kéwú nígbà tá a gbé kéwú dé ní bàbá wa sí Adam rahimahullahu ta'ala tí wọ́n gbé kéwú dé la ilaha illallah subhanallah táwa ń mọ jàlásà ó jókòó jàjìlísù yóò jókòó jìlúùs ìjókòó jálísù ẹni tó jókòó àwọn èèyàn wa tá fẹ́ kéwú wọ́n wá níbi eléyìí yàtọ̀ sí ìtàǹké tẹ́lẹ̀ ilé kéwú àwọn onílàwọ̀ ni bá fẹ́ máa tó náà báyìí tó bá kí náà wù yàn yóò wọ̀ náà. Nígbà tí wọ́n ti di pé wọ́n ti ń ṣe ìyàtọ̀ láàrin àwọn kéwù yẹn àwọn láwà ní bá fa wàhálà wọ́n ní ẹni tó bá kéwù. wọ́n ní sọ̀rọ̀ pé lónìí ló bẹ̀rẹ̀ náwù lónìí ló sì bẹ̀rẹ̀ náwù wọ́n ní iná lẹ́ lọ pé wọ́n ní náwù lẹ́ pé nítorí pé wọ́n ti fẹ́ fọ́fùfù ọbẹ̀ ẹ̀dùn léèmí tí mo bá ń sọ̀rọ̀ yìí tẹ bá rí láwà ní wa tuntun báyìí náwù tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàyè dáadáa náwù yẹn náà ní padà wá ké wọ́n ti because tó àwọn nítorí wọn ní sẹ́ òbí bàbá sẹ́ Adam náà fi sọ ìsáyè dúró ní ìdá orí tiwọn olófa gbólóhùn orin ìsẹ̀yìn dúlé nìdọ́ọ̀lì yẹn. ẹ máa lọ lórí ilẹ̀ bí ọmọ ogun ẹ má bọ̀ ẹ má wọ àbí ṣé tó nìyẹn ò bá jáde gbà yẹn táwọn yóò sì máa lísì di pé ẹni tó bá ké náà wò yóò wọ̀ náà tí bàbá ń sọ pé ẹ má lísì sí i àwọn ẹni ní ká má lísì sí gbọ́n tí mo sọ. nítorí pé bí ọ̀rọ̀ bá ṣe rí ló máa ń bí ọjọ́ bá ṣe rí là máa fi sọ̀rọ̀ sísá ìdúró nínú ìdọ́yà àwọn àjọ náà ni bàbá ń bá wí súfì ò tí jáde síta ṣé nísìn ìyá dẹ̀ sọ fún àwa níbi pé kí àwọn wọ́ọ̀dì fún wa àbí yóò sọ fẹ́ẹ̀ pé kí àwọn wọ́ọ̀dì fẹ́yìn àbí irú aláwí lẹ́yìn ọ̀pọ̀ pé ká má wọ́ọ̀dì fún. so bàbá padà wá tún ọ̀rọ̀ yẹn sí pé bẹ́ẹ̀ ni àmójúlé ní báyìí ni bàbá ṣe lọ sí pass sí Adam wọ́n lọ sí pass wọ́n lọ fi ṣètì já níbi ọlọ́run sì gbàdúrà so gbogbo ẹni tó bá ní làákàyè tó lóye tí ò fẹ́ parẹ́ ó yẹ kó wo àníyàn pé kò gbọdọ̀ jẹ́ lásán ìyẹn mo sọ fún yà pé táwa rí ọmọ àfáàná kan tó ṣe wíìlì táwọn kan wá sọ pé kí ló wá kó sọ pé bàtí bàbá ti lọ fàṣì wọn ní hújá tó ba lígà
wọ́n ní fúgàtú bàálégà. ṣé o sọ wọ́n á yọ ti àwa Súfí kú òǹdè. Mọ̀lánà sí Ibrahim Niyas. Yes, radiyallahu ta'ala anhu. Tó bá jẹ́ kéwú